Ọlọ́run Mósè o. Kí lórúkọ Ọlọ́run? Kí lórúkọ Jésù? Kí lórúkọ rẹ̀? Ọlọ́run Mósè o. A kí yín káàbọ̀ sí orí ètò wákàtí ìyanu. A tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún mú wa pàdé pẹ̀lú ayọ̀ láti ìjẹjọ. Ọpẹ́ ni fún Olúwa, ògo àti ọlá yẹ orúkọ mímọ́ rẹ̀. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá wa ọ̀run, a gbé yín ga, a yìn yín lógo fún àǹfààní mìíràn tí ẹ tún fún wa lónìí láti bẹ̀rẹ̀ ètò wákàtí ìyanu. A gbé yín ga o, a gbé orúkọ mímọ́ yín ga. Bàbá ẹ gbọ́ ọpẹ́ o, Jésù ẹ gbọ́ ọpẹ́ wa o, mẹ́ta lọ́kan ẹ gbà yín wa o, pé ẹ dá wa sí, àtúnjẹ alábàápín ètò tòní. Bàbá ẹ gbọ́ ọpẹ́ wa o, Jésù ẹ gbà yín wa o. Bàbá a tún dé lónìí, Jésù ọba alágbára, a fẹ́ rí yín lónìí o. Ọba olúṣẹ́gun, àjàṣẹ́gun, ẹ wá ṣẹ́gun fún wa lónìí o. Ẹ̀yin la gbọ́kàn wa lé, kí ojú kó má ṣe tì wá. Ẹ wá fẹ́ agbára yín hàn lórí ètò wákàtí ìyanu lónìí. A dúpẹ́ pé ẹ fún wa ní àlàáfíà pípé, ẹ sì tún mú wa péjọ lónìí. Bàbá, ẹ̀yin ni Alpha àti Omega. Ẹ wá gba gbogbo ògo lónìí o. Jésù, ẹ máa bá wa lọ. Ẹ̀mí mímọ́, ẹ máa bá wa bọ̀. Torí pé ojú gbogbo ló ń rí ògo oòrùn, ojú gbogbo ló ń rí ògo ìràwọ̀. Kí gbogbo ojú rí ògo wa lónìí. Bí ẹ ṣe ń gbọ́ àdúrà wa, kí ògo wa kí ó máa yọ. A fẹ́ kí ẹ gbọ́ àdúrà wa lónìí. Kí a wá dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ pé ẹ gbọ́ o, a dúpẹ́ pé ẹ ti ṣe. A yìn yín lógo fún ohun gbogbo. A rọ̀ mọ́ agbára mímọ́ yín, a rọ̀ mọ́ àgbélébùú yín, a rọ̀ mọ́ agbára mímọ́ yín, a rọ̀ mọ́ agbára tí ẹ fi ń ṣe ìyanu ní ìgbàanì títí di àkókò yìí. Agbára náà ẹ wá lò láàrin wa lónìí. Ẹ láàrin wa kọjá. Bí a ṣe ń júbà yín, bí a ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín, bí a ṣe ń yìn yín lógo, ẹ sọ̀kalẹ̀ sáàrin wa, ẹ gbọ́ àdúrà wa. Àdúpẹ́ pé ẹ ti gbọ́, àdúpẹ́ pé ẹ ti ṣe. A gba àdúrà yìí ní orúkọ Jésù Kristi, ọmọ yín nìkan ṣoṣo, olùgbàlà wa, ní orúkọ Jésù. Àmín, àmín àti àmín. A fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, olólùfẹ́ àdúrà àti olólùfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ẹ máa ń gbọ́ wa ní gbogbo ọjọ́ Sátidé ní aago 10 Central Time, ìyẹn aago 11 Eastern Time. A kí yín káàbọ̀ sórí ètò tòní. Gbogbo ẹ̀yin tí ẹ sì ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ bákan náà, a kí yín káàbọ̀. Ètò wákàtí ìyanu, ètò tí Ọlọ́run dìídì gbé kalẹ̀ láti yà wá lẹ́nu, láti gbọ́ àdúrà wa, láti yin Ọlọ́run lógo, láti bá a rìn nínú ọ̀rọ̀ rẹ̀ àti láti gbé e ga. A kí yín káàbọ̀ lónìí. Ètò wákàtí ìyanu ń wáyé láti Distinct Radio. Káàkiri gbogbo àgbáyé ni a ti ń gbọ́ ètò wákàtí ìyanu. Ètò wákàtí ìyanu ti gbilẹ̀. Bí a ṣe ń gbọ́ wa ní Amẹ́ríkà, là ń gbọ́ wa ní London, Germany, Belgium, ní Australia, Nigeria, South Africa. A sì ń gbọ́ ìròyìn pé wọ́n ń gbọ́ wa láti ìlú Ghana bákan náà. Bí ẹ ṣe ń gbọ́ wa káàkiri àgbáyé, etí yín kò ní di. Ọlọ́run tó ń gbọ́ àdúrà, ọba tó ń gbọ́ àdúrà, yóò gbọ́ àdúrà yín bí a ṣe ń wá síwájú rẹ̀ ní gbogbo ọ̀sẹ̀, ní gbogbo ọjọ́ Sátidé. Ọlọ́run yóò máa tẹ́tí sí àdúrà wa. Àdúrà wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà ní orúkọ Jésù. Ètò wákàtí ìyanu, gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ fún wa, ó jẹ́ ètò tí Ọlọ́run tìkára rẹ̀ gbé kalẹ̀ pẹ̀lú agbára rẹ̀ mímọ́ rẹ̀ láti máa bùkún fún wa, láti ṣàánú fún wa, láti yà wá lẹ́nu,
bẹ́ẹ̀ náà ni àwa náà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ètò yìí, à ń yìn lógo, à ń gbé e ga. Torí náà ẹ jẹ́ kí a máa pòkìkí rẹ̀ fún gbogbo àwọn tí kò tíì gbọ́ pé ètò wákàtí ìyanu ní ọjọ́ Sátidé aago 10 Central Time, ìyẹn ni àwọn tí ó wà ní Dallas, Houston àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tó wà ní àwọn máa gbọ́ wa ní aago 10, tó wà ní New York, New Jersey, Connecticut àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn máa gbọ́ wa ní aago 11. Ẹ jẹ́ kí a fi sọ́kàn. Gẹ́gẹ́ bí àṣà wa lórí ètò, a máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a máa ń bá rìn pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. Bákan náà ni àwa náà máa ń kọ letters sí Ọlọ́run pẹ̀lú kókó àdúrà. So a máa tún ṣe bẹ́ẹ̀ lónìí. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú, mo fẹ́ fi tó wa létí torí àǹfààní àwọn tí ó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, àwọn ọ̀nà tí a fi lè máa gbọ́ wa lórí ètò wákàtí ìyanu, pàápàá jùlọ Distinct Radio. Distinct Radio ó jẹ́ internet radio. Ọ̀nà kíní tí a ti lè máa gbọ́ wa òun ni ká pe nọ́mbà yìí 857-232-0137. lẹ́ẹ̀kan sí 857-232-0137. ọ̀nà mìíràn tí a tún lè máa fi gbọ́ wa òun ni lílo device wa. Àwọn device wa bíi iPad, tá bá ní tablet a lè lò láti gbọ́ wa, smartphone wa a lè lò láti fi gbọ́ wa. Ohun tí a nílò láti ṣe ni kí a fi application tí a mọ̀ sí TuneIn app. Tá bá ti fi sí orí device wa, a wá DNC radio. Tí a bá ti rí DNC radio, a máa gbọ́ wa yékéyéké. Oríṣiríṣi ètò ní Distinct Radio náà ń gbé kalẹ̀. Tí a bá ti bọ́ sórí DNC radio, a máa gbọ́ oríṣiríṣi ètò tí ó ń wáyé. Bákan náà a tún lè gbọ́ wa lórí íńtánẹ́ẹ̀tì wa, ìyẹn ẹ̀rọ ayélujára. Tí a bá fẹ́ gbọ́ wa lórí íńtánẹ́ẹ̀tì ní àkókò tó wù kó jẹ́, a ó tẹ www.distinctradio.com. lẹ́ẹ̀kan sí www.distinctradio, a máa kọ papọ̀ .com, www.distinctradio.com. ẹ ó máa gbọ́ wa. Tó bá yẹ pé ètò wákàtí ìyanu la fẹ́ gbọ́, ọjọ́ Sátidé ni wọ́n máa ń wáyé ní aago 10, ìyẹn fún àwọn tó wà ní Central. Then Eastern Time aago 11 ní òwúrọ̀ Sátidé. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí Distinct Radio nígbàkigbà tí a bá fẹ́. A wà lórí Facebook, a wà lórí Twitter. Bákan náà ni àwọn ètò wákàtí ìyanu tí a ti ṣe kọjá, a lè gbọ́ lórí YouTube. Nǹkan tí a kàn máa ṣe ni pé tí a bá ti tẹ device wa sí YouTube, ó bá jẹ́ íńtánẹ́ẹ̀tì wa ni, tá bá ti tẹ̀ sí YouTube, a ó wá wákàtí ìyanu. Lórí wákàtí ìyanu, a ó wá orúkọ olóòtú ètò ti wákàtí ìyanu. Orúkọ mi ni Gideon Ojo. A ó rí àwọn ètò tí a ti ṣe kọjá. Torí náà jẹ́ kí a fi sọ́kàn, ẹ ká túbọ̀ máa pòkìkí wákàtí ìyanu. Bí Ọlọ́run ṣe ń yà wá lẹ́nu, yóò máa tẹ̀síwájú láti ṣe bẹ́ẹ̀. Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ẹ jẹ́ kí a máa gbókìkí rẹ̀ káàkiri. Lónìí yìí, gẹ́gẹ́ bí ìṣe wa, ọ̀rọ̀ Ọlọ́run tí a máa gbọ́, tí a sì máa lọ nínú àdúrà rẹ̀, àkọlé rẹ̀ ni gbé mi dìde Olúwa, gbé mi dìde Olúwa, lift me up God. Níbo lo ti ṣubú sí? Nínú wàhálà wo lo wà? O ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ ni? O wà nínú wàhálà tó o lè dìde ni? Ọlọ́run ṣetán láti gbé wa dìde lónìí. Ìyẹn tí a bá gbàgbọ́, tí a bá sì fi ọkàn bá ètò náà lọ, tí a sì gbàdúrà sí Ọlọ́run. Wákàtí kan péré ni ohunkóhun tí a bá ń ṣe, ẹ ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan láti gba ìbùkún yìí. Àkókò ìyanu ni. Ọlọ́run yóò yà wá lẹ́nu. Ẹ má jẹ́ kí a fà sẹ́yìn lórí ètò. Ẹ jẹ́ kí a máa gbọ́. Yàtọ̀ sí eléyìí, tí a bá ń retí ìyanu Ọlọ́run, a ní láti béèrè fún ìrànlọ́wọ́ Ọlọ́run láti lè gbé wa dìde. Ọlọ́run fẹ́ kí a gbàdúrà sí òun. Ó ń retí wa láti béèrè, láti gbàdúrà sí òun, láti bá òun rìn. Nípasẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run fi lè gbé wa dìde. Ipòkípò tó ń ká wà, wọ́n ní ohun tí ó dára, ó ń fẹ́ àdúrà. Èyí tí kò dára náà, ó ń fẹ́ àdúrà. Ipòkípò tó wà, Ọlọ́run ní láti gbé wa dìde. A nílò ìrànlọ́wọ́ Ọlọ́run. A ò lè dá ṣe.
torí náà ni a ṣe gbé ètò wákàtí ìyanu dìde láti ràn wá lọ́wọ́ láti rìn pẹ̀lú Ọlọ́run wákàtí kan péré ní ọjọ́ sátidé. Lónìí Ọlọ́run yóò gbé wa dìde, yóò sì bá wa rìn nínú ètò náà. Torí náà a máa gbàdúrà, a ó sì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórí gbé mi dìde Olúwa. Ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn náà, tí kété tí a bá ti gbọ́ orin ẹ̀mí tán a ó tún máa tẹ̀síwájú. À ń bọ̀ náà. All right, you love this one? Back to the 60s. Ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan lógo yẹ. Mighty Father, the King of creation. Ìwọ nìkan lógo yẹ. Àtúbàjáyé o. Whoa, you're the King of creation. Ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan lógo yẹ. Mighty Father, the King of creation. Ìwọ nìkan lógo yẹ. Ẹ bá mi kọrin. Ìwọ nìkan lógo yẹ. Oh, oh, oh. Ìwọ nìkan lógo yẹ. Mighty Father, the King of creation. Ìwọ nìkan lógo yẹ. Ẹ káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu. A kí àwọn olórin ẹ̀mí wa. Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́, yóò jẹ́ kí ẹ tẹ̀síwájú nínú iṣẹ́ ìrere Jésù Kristi. Distinct Radio náà ni a ṣì wà tí ẹ ti ń gbọ́ wa lórí ètò wákàtí ìyanu. Ọ̀tún ní gbogbo àwọn ètò tó ń wáyé lórí Distinct Radio. Fún ti wákàtí ìyanu, orí ọ̀rọ̀ tí a ó máa gbé yẹ̀wò tí a ó sì máa gbàdúrà lé lórí lónìí òun ni gbé mi dìde Olúwa. Gbé mi dìde Olúwa. God, lift me up. Kí a tó máa béèrè ohunkóhun lọ́wọ́ Ọlọ́run, ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kí Ọlọ́run tó gbé wa dìde, kó tó mú wa làájá. A ní láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ipòkípò tí ó ń ká wà, ó yẹ kí a gbé Ọlọ́run ga. Gẹ́gẹ́ bí ìṣe wa nínú ètò wákàtí ìyanu, a ó máa gbé orúkọ rẹ̀ ga torí pé àkókò ọpẹ́ òun ni a wà. Ìwé Kólósè orí 3
ẹsẹ̀ kẹrìndínlógún. Ìwé Kólósè orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún. Ó ní ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín níyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Èrò Ọlọ́run sí wa ni, nǹkan tí Ọlọ́run ń retí kí a ṣe. Ó ní ìwé Kólósè ń sọ fún wa, ó ní nínú ọgbọ́n gbogbo kí a máa kọ́, kí a sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Torí náà a ó fi oore ọ̀fẹ́ a ó fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore rẹ̀ lórí wa. Torí pé ó jẹ́ Ọlọ́run, ó jẹ́ baba fún wa, òun ni ó dá wa sí, ògo ó jẹ́ tirẹ̀. A ò ní Ọlọ́run mìíràn tí a gbọ́kàn wa lé, kò sí ọba mìíràn tí ó lè ṣe é. Òun nìkan ló dúró fún wa, òun ló sì wà fún wa, òun ló jẹ́ ká wà títí di ọjọ́ tòní. Kò sí ẹni tí a lè fi wé Ọlọ́run, kò sí aláfiwé Ọlọ́run nínú ayé lábẹ́ ọ̀run. Ta la bá fi ọ́ wé? Ta ló lè bá ọ dọ́gba? Ta la bá fi ọ́ wé? Ta ló lè bá ọ dọ́gba? Ọlọ́run tó jọ Ọlọ́run lọ, ta la bá fi ọ́ wé? Ta la bá fi ọ́ wé? Ta ló lè bá ọ dọ́gba? Ta la bá fi ọ́ wé? Ta ló lè bá ọ dọ́gba? Ọlọ́run tó jọ Ọlọ́run lọ, ta la bá fi ọ́ wé? Kò sí ẹni tí a lè fi wé Ọlọ́run, kò sí ẹni tí ó lè bá dọ́gba, kò sí ọba bíi tirẹ̀, kò sí alágbára bíi tirẹ̀. Jẹ́ ká bojú ẹ̀yìn, ká wo ìgbésí ayé wa láti ìgbà tí a ti bí wa títí di àkókò yìí. Ọlọ́run ló jẹ́ òpó wa, òun ló mú wa ró, òun ló gbé wa dúró títí di àkókò yìí. Èṣù ń gbógun, ṣùgbọ́n Ọlọ́run káwọ́ èṣù nínú ayé wa, kò jẹ́ kó ráyè, kò sì jẹ́ kí ó borí wa. Torí náà ìyìn àti ọpẹ́ òun ni ó yẹ Ọlọ́run. Ìwé orin Dáfídì orí ìkẹtàdínníàádóje ẹsẹ̀ kínní. Orin Dáfídì orí 147 ẹsẹ̀ kínní. Ó wí pé ẹ fi ìyìn fún Olúwa, nítorí ohun rere ni láti máa kọ orin ìyìn sí Ọlọ́run. Nítorí tí ó dùn, ìyìn sì yẹ. Ọlọ́run dùn, torí náà ìyìn yẹ. A ní láti máa fi ìyìn fún Olúwa, torí ohun rere ni láti máa fi orin ìyìn yìn Ọlọ́run. Bí kò tilẹ̀ ṣe nítorí nǹkan mìíràn, nítorí àánú rẹ̀ ní orí wa kò ṣeé fi owó rà. Torí náà a máa gba àdúrà ọpẹ́ sí Ọlọ́run. Nítorí náà jẹ́ kí a máa gba àdúrà yìí. Àwọn àdúrà ọpẹ́ tí a máa gbà ní, jẹ́ ká gba àdúrà sí Ọlọ́run pé ó dá wa sí, dídá wa sí, wíwà láàyè wa. A wà níbi tó yẹ ká wà, a ò sí nílé ẹjọ́, a ò sí ní hospital, a ò sí lórí wheelchair, a ò sí nínú ìdààmú, a ò sí nínú accident. Ọlọ́run dá ẹ̀mí wa sí. Ẹ ká gba àdúrà, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dídá wa sí. Ẹ ká tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yíyọ wá nínú ewu tá a fojú rí, yìí tá a fojú rí lọ́sàn-án ni, lóru ni, ọfà ọ̀tá tó ń lọ lọ́tún lósì, yìí tá a fojú rí, yìí tá a fojú rí, yìí tó ń lọ nínú afẹ́fẹ́. Ẹ ká máa yìn lógo, ká máa gbé e ga, ká fi ògo fún orúkọ mímọ́ rẹ̀. Bákan náà jẹ́ ká tún máa yin Ọlọ́run lógo láti ìbẹ̀rẹ̀ ọdún títí di àkókò yìí, ibi tó ràn wá lọ́wọ́ dé oṣù kínní, oṣù kejì, oṣù kẹta títí di oṣù tí a wà yìí. Òun ló jẹ́ ló pa wá mọ́, òun ló dá wa sí, àtaya, àtọkọ, àtọmọ. Ẹ ká máa gbé e ga fún ibi tó gbé wa dé, tó ràn wá lọ́wọ́ dé títí di àkókò yìí. Ẹ máa gbé e ga, ẹ máa yìn lógo. Ẹ tún jẹ́ ká yin Olúwa lógo. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, torí pé ó mú wa borí ogun, àwọn ogun mìíràn tí ó wẹ́ pé a fojú rí, àwọn ogun mìíràn tí a rí tá à ń fojú rí. Ọlọ́run mú wa borí rẹ̀ títí di àkókò yìí. Ẹ ká máa gbé e ga, ẹ ká máa yìn lógo, ẹ ká máa gbé e ga, ẹ ká máa yìn lógo, ká máa kọrin yìn sí, ẹ ká máa gbé e ga, ká máa yìn lógo. Ìwé orin Dáfídì orí kọkàndínníàádóje ẹsẹ̀ kínní, Psalm 89 verse 1. Ó ní
èmi ò máa kọrin àánú Olúwa, èmi ò máa kọrin àánú Olúwa. Ẹ jẹ́ ká kọrin àánú Olúwa, ẹ jẹ́ ká fi ọpẹ́ fún un torí fún àánú rẹ̀. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀. Àánú Ọlọ́run lórí wa kò kéré, òun ló pa wá mọ́, ó dá wa sí, ó ń ṣe ìyanu, rírí jẹ, rírí mu, ó ń daṣọ bo owó wa, kò jẹ́ ká rí wàhálà, kò jẹ́ ká rí ìdààmú, ká máa yìn lógo. Ẹ ká gbé Olúwa ga fún ìbùkún tí à ń rí gbà, pàápàá jùlọ nígbà tí oṣù yìí ti bẹ̀rẹ̀. Gbogbo ìbùkún tí à ń rí gbà, òun ló mú wa jáde láyọ̀, ló mú wa wọlé láyọ̀. Gbogbo iṣẹ́ tí à ń ṣe, èrè tí à ń rí, owó oṣù tá ń gbà, òun ló jẹ́ ká rí gbogbo àwọn ìbùkún gbà. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ká máa yìn lógo. Bákan náà, ẹ jẹ́ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ohun tí a dáwọ́ lé tó ń yọrí sí rere, Ọlọ́run ló jẹ́ kó ṣeé ṣe. Ẹ ká máa gbé ga, ká máa yìn lógo, ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Gbogbo ohun tá à ń ṣe, ẹ jẹ́ ká bojú ẹ̀yìn. Gbogbo ohun tá a ti ṣe, ìta ń ṣe lọ́wọ́, ìta tún ń ṣe, tá ń gbèrò láti ṣe, ó jẹ́ kí gbogbo yẹ kó yọrí sí rere. Ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ká máa yìn lógo. Bákan náà, ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo orin àjò wa, àwọlé ni, àjáde ni, a lọ síbi iṣẹ́ ni, a rìn ìrìn àjò tó jìn ni, ìrìn àjò kúkúrú ni, ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí pé kò jẹ́ kí a rí wàhálà, kò jẹ́ kí a rí ìdààmú. Ọkọ̀ tá ń wọ̀, ẹsẹ̀ tá fi ń rìn, kò jẹ́ kó a rí wàhálà. Ọkọ̀ tá ń wọ̀ kò dànù. Ojú ọ̀nà tá ń gbà, wàhálà ò ṣẹlẹ̀ níbẹ̀. À ń lọ láyọ̀, à ń bọ̀ láyọ̀. Ẹ ká máa yìn lógo. Bákan náà, ẹ jẹ́ kí a gbé orúkọ mímọ́ Ọlọ́run ga. Gbogbo ìròyìn ayọ̀ èyí tí à ń gbọ́ láti ìtòsí ni, láti ọ̀nà jíjìn ni, láti ọ̀dọ̀ àwọn ẹbí wa ni, a gbọ́rọ̀ yìn burúkú. Ìròyìn ayọ̀ ni à ń gbọ́. Wàhálà ò dé bá wọn, ìdààmú ò dé bá wọn. Ẹ ká máa yìn Olúwa lógo. Ẹ jẹ́ ká gbé e ga. Bákan náà, ẹ jẹ́ ká gbé Ọlọ́run ga, ká yìn lógo fún ojú rere rẹ̀ tí ó ń bá wa lọ káàkiri gbogbo ìrìn àjò wa. Ojú rere rẹ̀ àti àánú rẹ̀ tí kò fi wá sílẹ̀. Ẹ ká máa dúpẹ́, ẹ ká máa yìn lógo. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí gbogbo èso rẹ̀. Gbogbo àwọn èso tí ó ní, wọ́n wà nítòsí, tó wà lọ́nà jíjìn, pé Ọlọ́run ń pa wọ́n mọ́, wọ́n ń lọ láyọ̀, wọ́n ń bọ̀ láyọ̀. À ń gbọ́ ròyìn ayọ̀ lórí wọn. Àwọn ọmọ rẹ̀ tó wà nílé ìwé, àwọn àbúrò ni, ẹ̀gbọ́n ni, tó wà ní ibikíbi tí wọ́n wà. Gbogbo àwọn èso tó ní, èso tó mí àti èso tí kò mí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, yìn lógo. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé yóò dìde láti gbé ọ dìde lónìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run yóò gbé ọ dìde lónìí nínú gbogbo ìṣòro rẹ. Máa yìn lógo pé yóò gbé ọ dìde nínú gbogbo ìṣòro rẹ. Yóò gbé ọ dìde nínú ẹ̀ṣẹ̀ rẹ, nínú wàhálà ayé rẹ. O ò lè dá ṣe. Máa yìn lógo torí pé yóò ṣe, yóò gbé ọ dìde. Máa dúpẹ́, máa yìn lógo, máa gbé e ga. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrànlọ́wọ́ rẹ̀ lónìí. Gbogbo ìrànlọ́wọ́ tí Ọlọ́run yóò gbé dìde lónìí nínú àdúrà rẹ̀, máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run yóò gbọ́, yóò ṣe ju bí o ṣe béèrè lọ. Dúpẹ́ pé Ọlọ́run ń bá ọ lọ títí di àkókò yìí, pàápàá jùlọ bí ọdún yìí ṣe ń lọ sópin. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé yóò mú ọ là ọjá, yóò mú ẹ yege. Máa dúpẹ́, máa dúpẹ́, máa dúpẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èṣù kò ráyè jọba nínú ayé rẹ̀. Máa yìn lógo, gbé e ga, yìn lógo, yìn lógo, gbé e ga, yìn lógo. Ọba tí ń gbàdúrà ni. Bàbá, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Bàbá, lẹ́ẹ̀kan sí a gbé yín ga torí pé ẹ jẹ́ Ọlọ́run fún wa, ẹ jẹ́ bàbá fún wa. A dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn yín pé wọ́n gbàdúrà ọpẹ́ sí yín. Bàbá, wa gba ọpẹ́ wa. Ní orúkọ Jésù, bàbá, ẹ gba yín wa. Gbogbo ohun tẹ́ ń ṣe fún wa, ìtaàrí àti ìtaàrí, bàbá wa yìn lógo. A gbé yín ga, ìyìn ògo yí orúkọ mímọ́ yín. Bàbá, ẹ gbọ́ ọpẹ́ wa o. Jésù, ẹ gba yín wa. Alágbára, gbọ́ ọpẹ́ wa. Jésù, ẹ gba yín wa. A fi ìbà fún orúkọ mímọ́ yín o. A gbé orúkọ mímọ́ yín ga. Bàbá, ẹ gbọ́ ọpẹ́ wa. Jésù, ẹ gba yín wa. Ní orúkọ Jésù Kristi agbára wa. Ìbà rẹ Jésù o. Ìbà rẹ ọmọ Màríà. Ẹlẹ́rù ni ìyàjúbà rẹ. Ó máa ṣeun ṣeun. Ìbà rẹ Jésù o. Ìbà rẹ ọmọ Màríà. Ẹlẹ́rù ni ìyàjúbà rẹ. Ó máa ṣeun ṣeun.
à ń bọ̀ náà ẹ jẹ́ ká dókè lọ́hùn. bàbá mi tó sọnà kalẹ̀ lágìjù àpàjọ ìgbẹ́ òye o. bàbá o. ọlọ́run ìbẹ̀rẹ̀. ìwọ lolùgbàlà mi ìwọ lolùwòsàn mi ìwọ lọ́ba ògo àwa máa rí bàbá arúgbó ọjọ́ alágbàwí ẹ̀dá alágbàdá ìran ọlọ́run àwọn olùràpadà ẹlẹ́bùrú ìkẹ́ ẹlẹ́rù ní ọba tó kàn mí hàn ìwọ ni. ilẹ̀ ológun lórí àwọn òkú bàbá tó dá sọ́mọ méje ilẹ̀ méje tó tún àfàyè ṣe kẹ́ẹ̀dọ́gbọ̀n. ìbàrẹ̀ ọba tó ní kọ́kọ́rọ́ ọjọ́ lọ́wọ́ ọba látìlẹ́yìn mi níbi gbogbo awúwo máa ṣe mú olórí ayé máa jayà lóló tìmọ̀tòye tí ògo láre òun ọba rere àpèrírí ayé òun ọ̀run ọba pọ̀nọ̀dà lójú ọlọ́nà ọba ṣẹ́gun ṣẹ̀tẹ̀ ọba tó lọ́jọ́ gbogbo àníyàn ṣí ilẹ̀kùn ó yá ẹ̀yin àgbàgbà òun ẹ̀ ṣí ilẹ̀kùn bàbá o ọmọ aláṣẹ ló fẹ́ wọlé ó yá ọmọdé àtàgbà ẹ̀ ṣí ilẹ̀kùn ilé orin ti yá. àní ọmọdé àtàgbà ẹ̀ ṣí ilẹ̀kùn ilé orin ti yá. ṣe bá ìbà fọba tó nílé ayé. àwa ń lọ láti lọ pèdè èdè mẹ́ta tá a báyé òǹkà ẹ̀mí mímọ́ yá ẹ ṣàwàṣà láti lẹ́yìn wá. torí mo ló kákulẹ̀ tán láti mọ̀rẹ́ olúwa èmi ló dáhùn stable sílẹ̀. síwájú rẹ̀ awúwo má ṣe mú mo bá gbọ́ pé tí mo mú wá mo ló kákulé tán àti ìkórè olúwa èmi ló dance table bàbá lọ́wọ́ orin rẹ̀ kò níye ara mélòó ni òròyìn àfi kí n ṣàmà dúpẹ́ ọpẹ́ mi máa rè o ọba tó ní má jẹ́ mú bàbá mo ló kákulé tán àti ìmọ̀rẹ́ olúwa èmi ló dance table síbẹ̀ orin rẹ̀ ò níye ara mélòó ni òròyìn àfi kí n ṣàmà dúpẹ́ ọpẹ́ mi máa rè o ọba tó ní má jẹ́ mú. ọpẹ́ tí mo mú wá ọlọ́run alágbára ọpẹ́ tí mo mú wá alpha àti omega ẹgbẹ̀rún ahọ́n kò tó dúpẹ́ orí rẹ̀ bàbá ọpẹ́ tí mo mú wá ọlọ́run alágbára ọpẹ́ tí mo mú wá alpha àti omega ẹgbẹ̀rún ahọ́n kò tó dúpẹ́ orí rẹ̀. kí ni n bá fi dúpẹ́ fúnre rẹ̀ lórí mi dádì ṣebí wọ́n lo gbogbo tó jẹ́ káyé orí mi mú. wọ́n tún gbógun títí wọ́n láwọn fẹ́ pàràwọ̀ mi ṣùgbọ́n ọlọ́run dìde ó bá mi pa wọ́n lẹ́nu mọ́. gbọ́pẹ́ tí mo mú wá ọlọ́run alágbára gbọ́pẹ́ tí mo mú wá alpha àti omega ẹgbẹ̀rún ahọ́n kò tó dúpẹ́ oore rẹ̀ bàbá gbọ́pẹ́ tí mo mú wá ọlọ́run alágbára bàbá wá dé wá kó sí mo mọ̀ rẹ̀ alpha àti omega ẹgbẹ̀rún ahọ́n kò tó dúpẹ́ oore rẹ̀. mo ní pé ayé tí mo wà kó má ṣe nira fún mi rárá ayé tí mo wà kó má ṣe nira fún mi sáyé mi ìwọ ló sọ ayé jáde sí di rọrùn bàbá ayé tí mo wà kó má ṣe nira fún mi rárá bàbá ayé tí mo wà kó má ṣe nira fún mi rárá má jẹ́ káyé
tí mo wà kó má ṣe nira fún mi sẹ́. Ìwọ ló sọ ayé jáde sí ìrọ̀rùn bàbá. Ayé tí mo wà kó má ṣe nira fún mi rárá. Ó dájú pé kò sóhun tọ́lọ́run ṣe tí kò sóhun tí ó lè ṣe. Ayé tí mo wà kémi báwọn bẹ́gbẹ́ pé ìwọ Ọlọ́run ayọ̀ mi máa jẹ́ mo ṣì láyé mi torí pé ìwọ ló sọ ayé jáde sí ìrọ̀rùn bàbá. Ẹ káàbọ̀ padà. Distinct Radio náà ni ẹ ti ń gbọ́ wa. Gbé mi dìde. Ọlọ́run alágbára, ọba tí ń ranni lọ́wọ́, òun ló lè gbé wa dìde nígbà tí a bá wà nínú ìṣòro àbí tí a bá ṣubú. Ọlọ́run aláàánú yóò gbàdúrà wa, yóò sì gbé wa dìde. Ẹ̀kọ́ tí a máa kọ́ lénìí, a ó máa kà láti inú ìwé Jòhánù orí 5. A ó kà láti ẹsẹ̀ 2 títí dé ẹsẹ̀ 9. Ibẹ̀ ni a ó ti máa kọ́ ẹ̀kọ́ lónìí. Ìwé Jòhánù orí 5 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 2 títí dé ẹsẹ̀ 9. Ó kà báyìí: adágún omi kan sì wà ní Jerusalem létí ibodè àgùntàn tí a ń pè ní Bethesda lédè Hébérù, tí ó ní ìloro 5. Nínú wọ̀nyí lé ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn gbé ń dùbúlẹ̀ sí, àwọn afọ́jú, arọ àti àwọn gbígbẹ. Wọ́n ń dúró de rírú omi. Ẹsẹ̀ 4: nítorí áńgẹ́lì a máa dígbà sọ̀kalẹ̀ lọ sínú adágún náà, a sì máa rú omi. Lẹ́yìn ìgbà tí a bá ti rú omi náà tán, ẹnikẹ́ni tí ó bá kọ́ wọ inú rẹ̀ á di alára dídá nínú àrùnkárùn tí ó ní. Ọkùnrin kan sì wà níbẹ̀, ẹni tí ó wà ní àìlera rẹ̀ lé ọdún 18. Bí Jésù ti rí ní ìdùbúlẹ̀, tí ó sì mọ̀ pé ó pẹ́ tí ó ti wà níbẹ̀, ó wí fún un pé, ìwọ fẹ́ kí a mú ẹ lára dá bí? Abirùn náà dáhùn wípé, ọ̀gbẹ́ni, èmi kò lé ẹni tí ìbá gbé mi sínú adágún. Nígbà tí a bá rú omi náà, bí èmi bá ti ń bọ̀ wá, ẹlòmíràn á sọ̀kalẹ̀ sínú rẹ̀ síwájú mi. Jésù wí fún un pé, dìde, gbé àkéte rẹ kí o sì máa rìn. Lọ́gán a sì mú ọkùnrin náà lára dá, ó sì gbé àkéte rẹ̀, ó sì ń rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi. A rí pé Jésù tún ṣe iṣẹ́ ìyanu ní Jerusalem. Iṣẹ́ ìyanu mìíràn tí Jésù Kristi ṣe ní Bethesda. A gbọ́ pé odò kan wà ní Bethesda níbi tí àwọn ènìyàn máa ń lọ pẹ̀lú àìlera wọn fún ìmúláradá. Ní pàtàkì jùlọ, ìtàn arákùnrin kan tí ó jẹ́ abirùn. Gẹ́gẹ́ bí ó ṣe sọ fún wa, ó ti wà nínú wàhálà rẹ̀ fún ọdún 18. Ṣùgbọ́n Ọlọ́run wò ó sàn, Jésù Kristi wò ó sàn. Iye ọdún tí ó ti wà nínú wàhálà, tí ó ti wà nínú àìsàn, nínú àìlera, nínú ẹ̀ṣẹ̀, kò ṣe nǹkan kan pẹ̀lú Ọlọ́run. Nígbà tí Ọlọ́run bá ṣe tán láti gbé ọ dìde, Ọlọ́run kò ní nǹkan kan ṣe pẹ̀lú iye ọdún ìṣòro rẹ. Ohun tó ṣe pàtàkì ni pé kí Ọlọ́run kí ó gbé ẹ dìde, kó ṣàánú fún ọ, kó dáríjì ọ́, kó wò ọ́ sàn. Torí náà, má wo ìgbà tí ó ti wà nínú ìṣòro, má wo ìgbà tí wàhálà ti ń kojú rẹ, má wo ìgbà tó ti wà nínú ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n máa wo Ọlọ́run, máa wo Jésù Kristi. Irú àìsàn kóhùn kó jẹ́, irú ìṣòro tó hùn kó jẹ́, ó lè jẹ́ àìsàn jẹjẹrẹ ni tí à ń pè ní cancer, ó lè jẹ́ ẹ̀jẹ̀ ríru, hypertension, àrùn ṣúgà, diabetes, ìjáya ni. Ó lè ti wà pẹ̀lú rẹ fún ọdún pípẹ́, ó ti gbinlẹ̀ síbẹ̀ fún ọdún pípẹ́. Gẹ́gẹ́ bí arákùnrin yẹn, fún ọdún 18 ó ti wà nínú àìsàn. Nígbà tí rírú omi bá sì ń ṣẹlẹ̀, kò rí ẹni láti ràn ọ́ lọ́wọ́. Ẹ jẹ́ kí a ka ẹsẹ̀ 2 lẹ́ẹ̀kan sí tí a fi bẹ̀rẹ̀. Ó ní adágún omi kan sì wà ní Jerusalem. Kí ni adágún omi? Adágún omi kí ló jẹ́? Adágún omi jẹ́
ibi tí ó jẹ́ wàhálà ayé, ó jẹ́ ìṣòro tó ń kojú. Ẹsẹ̀ kẹta sọ fún wa pé nínú wọn ilé ọ̀pọ̀ àwọn abirùn ló wà níbẹ̀, gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe wà nínú wàhálà lónìí, tí ọ̀pọ̀lọpọ̀ ṣe wà nínú ẹ̀ṣẹ̀, tí ọ̀pọ̀lọpọ̀ ṣe wà nínú ìṣòro. Ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ yìí kò ní ṣe pẹ̀lú Ọlọ́run, kò ní ṣe pẹ̀lú Jésù. Tirẹ̀ ní láti máa wojú Ọlọ́run fún ìrànlọ́wọ́ kí ó sì gbé ọ dìde. Ẹsẹ̀ kẹrin sọ fún wa pé nítorí áńgẹ́lì a máa dìgbà sọ̀kalẹ̀ sínú adágún náà, a sì máa rú omi. Lẹ́yìn ìgbà tí a bá ti rú omi náà tán, ẹnikẹ́ni tí ó bá kọ́ wọ inú rẹ̀ á di aláradá nínú àrùnkárùn tí ó wà. A rí pé síbẹ̀ arákùnrin yìí torí àìlera tó ní kò lè dìde, kò lè ṣe ohunkóhun láti gbéra rẹ̀ sínú omi yìí. Bí wọn náà ṣe wà nínú ìṣòro rẹ̀, o ò ní agbára, torí agbára rẹ̀ ò lè ṣe láti kúrò nínú ẹ̀ṣẹ̀ tó wà. Agbára rẹ̀ kò lè ṣe láti kúrò nínú àìsàn tí ó wà. O nílò Jésù. Ìdí nìyí tí a fi ń pè lénìí pé kí a ké pe Ọlọ́run kí ó gbé wa dìde nínú ipò tí a wà tí kò tẹ́ wa lọ́rùn, kó gbé wa, kó ṣe ìyanu rẹ̀ nínú ayé wa. Ẹsẹ̀ kẹfà ó sọ fún wa pé bí Jésù ti rí ní ìdùbúlẹ̀ tí ó sì mọ̀ pé ó pẹ́ tí ó ti wà níbẹ̀, ó wí fún un pé ìwọ fẹ́ kí a mú ọ lára dá. Jésù náà ti ń rí ẹ báyìí, ó ti mọ ipò tí ó wà, ó sì ti mọ àkókò tí ó ti wà nínú rẹ̀, ó ti mọ iye ọdún tí ó wà nínú rẹ̀. Torí náà wàá gbàdúrà lénìí pé kí Ọlọ́run kó rí ẹ ní ipò tí ó wà, bí ó ṣe rí arákùnrin rẹ̀ ní ipò tí ó wà, ní ìdùbúlẹ̀ rẹ̀, nínú àìsàn rẹ̀ tí kò lè gbé ara rẹ̀, tí kò lè ran ara rẹ̀ lọ́wọ́. Ó máa gbàdúrà lénìí sí Ọlọ́run pé kí Ọlọ́run kó rí ẹ ní ipò tí ó wà. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀, yóò sì rí ẹ ní ipò tí ó wà, yóò sì ṣàánú rẹ. Ó ké pe Ọlọ́run nígbà tí àkókò bá tó. Ìbéèrè tí Jésù wá bi arákùnrin rẹ̀, ó ní ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí? Ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí? A lè máa béèrè pé irú ìbéèrè wo leléyìí, ṣùgbọ́n ìbéèrè tí ó dára ni, torí pé Jésù Kristi ó ti ń retí pé kò yẹ kí arákùnrin yẹn kó wà ní ipò tí ó wà. Ó ní oríṣiríṣi ọ̀nà tó fi lè ṣe é. Àǹfààní wà gẹ́gẹ́ bí ìwọ náà ṣe ní àǹfààní láti ké pe Ọlọ́run, ṣùgbọ́n gbogbo àǹfààní wọ̀nyí ni arákùnrin yìí kò lò. Gbogbo àǹfààní tó ní láti lè gbé ara rẹ̀ sínú omi. Torí ẹni Jésù ṣe ń béèrè lọ́wọ́ pé ǹjẹ́ o fẹ́ kí a mú ọ lára dá bí? Ọ̀pọ̀lọpọ̀ náà ló wà lónìí tí a lè máa béèrè ìbéèrè yìí lọ́wọ́ wọn pé ǹjẹ́ o fẹ́ kí a mú ọ lára dá bí? Torí pé gbogbo àǹfààní tí wọ́n ní wọn ò lò láti gbàdúrà sí Ọlọ́run nígbà tí wọ́n wà nínú ìṣòro, wọn ò lò láti súnmọ́ Ọlọ́run, wọn ò lò. Torí náà ó yẹ ká lè máa béèrè lọ́wọ́ rẹ̀ pé ǹjẹ́ o fẹ́ kí a mú ẹ lára dá bí? Tó bá fẹ́ kí a mú ẹ lára dá bí, o ní láti súnmọ́ Ọlọ́run, o ní láti fi àkókò sílẹ̀ láti gbàdúrà sí Ọlọ́run, o ní láti rìn pẹ̀lú Ọlọ́run. Ìwé Ẹ́sódù orí 22 ẹsẹ̀ 25 ó ní ẹ̀yin ó sì máa sin Olúwa Ọlọ́run yín, òun ó sì bù sí oúnjẹ yín àti omi rẹ̀, èmi ó sì mú àrùn kúrò lára yín. Ọlọ́run ti ṣèlérí láti mú àrùn kúrò lára wa, ṣùgbọ́n a ò lo àwọn àǹfààní wọ̀nyí, a ò súnmọ́ Ọlọ́run, a ò gbàdúrà sí, a ò wojú rẹ̀ fún ìṣòro wa, a sì dúró nínú ìṣòro. Torí náà a ó gbàdúrà lénìí pé kí Ọlọ́run kó gbé wa dìde kúrò nínú àìsàn tí a wà, nínú ẹ̀ṣẹ̀ tí a wà, nínú àìlera gbogbo tí a wà nínú rẹ̀. Adágún omi Bethesda, adágún omi yìí ó wà fún àánú. Ọ̀pọ̀lọpọ̀ ló súnmọ́ àánú, wọ́n ń sùn nínú àánú, ṣùgbọ́n síbẹ̀ wọn ò rí àánú gbà. Lónìí ó rí àánú gbà ní orúkọ Jésù. A ò kàn fẹ́ kí o wà ní adágún omi Bethesda níbi tí àánú wà kó má rí àánú gbà. Àánú súnmọ́ Ọlọ́run fẹ́ kí o ké pe òun, Ọlọ́run fẹ́ kí o gbàdúrà sí òun, Ọlọ́run fẹ́ kí o yin òun, Ọlọ́run fẹ́ kí o kó ẹ̀bẹ̀ àdúrà rẹ wá. Torí lẹ́yìn ni a ṣe gbé ètò wákàtí ìyanu sílẹ̀ láti jẹ́ kí Ọlọ́run kí ó yà ẹ́ lẹ́nu. Ẹsẹ̀ kẹfà yẹn a ó tún yẹ̀ wò dáradára. Ó ní kò ní okun, arákùnrin kò ní okun gẹ́gẹ́ bí ìwọ náà kò ṣe ní okun nínú ìṣòro rẹ̀. Kò ní agbára, bẹ́ẹ̀ ni kò lè dìde. Ìwọ náà ò ní agbára, o ò lè dá ṣe. Àwọn oríṣiríṣi nǹkan tó ń wù ọ́ láti kúrò nínú rẹ̀, bóyá ìṣẹ́ kan ni, bóyá ìwà kan ni ò ń wù,
ṣùgbọ́n ò ní agbára láti ṣe, òun láti ké pe Ọlọ́run ni kó gbé ọ dìde kí o lè kúrò nínú ìṣòro tí o wà, torí pé o kò ní agbára ti ara rẹ. Torí náà gbogbo rẹ̀ la máa pe Ọlọ́run sí lónìí kó gbé wa dìde kúrò nínú ìṣòro ayé wa. Abirùn náà sì dá ẹsẹ̀ keje, abirùn náà sì dá lóhùn wípé ọ̀gbẹ́ni, èmi kò lé ẹni tí ìbá gbé mi sínú adágún nígbà tí a bá rú omi náà bí èmi bá ti ń bọ̀. Ìbéèrè tí Jésù ní bi léèrè ni pé ǹjẹ́ ìwọ fẹ́ kí a mú wọn lára dá? Ìdáhùn tó yẹ kó dáhùn ni pé bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n arákùnrin yìí ó bẹ̀rẹ̀ sí ní ṣe àwáwí gẹ́gẹ́ bí ìwọ náà ṣe ń ṣe àwáwí lénìí. Tí a bá béèrè lọ́wọ́ rẹ pé kí ló yẹ kí o lọ sí ilé Ọlọ́run, ló yẹ kí o gbàdúrà, àwáwí, iṣẹ́ ni, ọ̀nà ni, ẹbí ni, ọmọ ni, oríṣiríṣi àwáwí ló ń sọ. Torí náà ó yẹ ká lè bi ẹ́ léèrè pé ǹjẹ́ o fẹ́ kí a mú ẹ lára dá? Tó bá fẹ́ kí a mú ẹ lára dá, ohun tí o lè ṣe òun ni kí o súnmọ́ Ọlọ́run. Ohun tí o lè ṣe òun ni kí o gba Jésù sínú ayé rẹ. Ohun tí o lè ṣe òun ni kí o gbàdúrà sí Ọlọ́run. A ó sì máa gbàdúrà lénìí, gbé mi dìde Olúwa. Ó máa gbàdúrà sí Ọlọ́run kí Ọlọ́run kí ó gbé ọ dìde. Ọlọ́run ìyanu ni Ọlọ́run. Jésù tá à ń sìn, Jésù ìyanu ni. Ó sì ṣe iṣẹ́ ìyanu náà. Ẹsẹ̀ kẹjọ, Jésù wí fún un pé dìde, gbé àkéte rẹ kí o sì máa rìn. Àrí pé iṣẹ́ ìyanu tí Jésù Kristi ṣe ní Bethsaida ní odò Bethsaida. Ohun tí a máa retí ni pé nígbà tí arákùnrin tí Jésù ti rí arákùnrin tó sì rí pé ó nílò ìrànlọ́wọ́, ohun tí yóò ṣe ni pé láti ràn án lọ́wọ́ láti gbé sínú omi odò Bethsaida. Ṣùgbọ́n Jésù kò ṣe bẹ́ẹ̀. Nígbà mìíràn tí a bá ń wojú Ọlọ́run fún ìrànlọ́wọ́ kan, a lè máa retí pé ìrànlọ́wọ́ yìí yóò wáyé láti apá ọ̀tún, ṣùgbọ́n èrò ti ènìyàn nìyẹn. Èrò ti Ọlọ́run ó jìnnà sí ti ènìyàn pátápátá. Ọlọ́run lè má gba apá ọ̀tún, ó lè má gba apá òsì, ó lè gba ẹ̀yìn dípò iwájú. Torí náà ìyanu Ọlọ́run àwa má rí di ni, a kò lè sọ ìdí rẹ̀. Torí náà tí a bá ń wojú Ọlọ́run fún ìyanu kan àbí fún àánú kan, ká má retí pé ọ̀nà tí ọgbọ́n òye wa tí ó gbégbá ni Ọlọ́run yóò ṣe. Dípò kí Jésù kí ó gbé arákùnrin sínú odò Bethsaida, ọ̀rọ̀ mẹ́ta ni Jésù Kristi sọ. Ó ní dìde, gbé àkéte rẹ kí o sì máa rìn. Torí náà nínú àìsàn tí ó wà, nínú gbèsè tí ó wà, nínú ìṣòro tí ó wà lónìí, èmi náà ń sọ gẹ́gẹ́ bí Jésù Kristi ṣe ń sọ pẹ̀lú agbára Ọlọ́run pé kí o dìde, kí o gbé àkéte rẹ kí o sì máa rìn ní orúkọ Jésù. Ọlọ́run yóò tán àìní rẹ, yóò sì wà pẹ̀lú rẹ. Gbé àkéte rẹ kí o sì máa rìn. Torí náà a ó gbàdúrà, gbé mi dìde Olúwa. Aláìlágbára ni wá, a ò ní agbára kankan. Ọlọ́run nìkan òun ló lè gbé wa dìde nínú ìṣòro wa, nínú àìní wa, nínú àìsàn wa, nínú ẹ̀ṣẹ̀ wa. Bí o ti ń bá àwọn ẹ̀ṣẹ̀ kan, o ti ń bá wọn pò, o ti ń gbìyànjú láti kúrò nínú rẹ̀. O máa ń mu sìgá, o ń mu ọtí, o ń ṣe àgbèrè, o ń ṣe panṣágà, o ń mu igbó mímu. O ti gbìyànjú ní apá agbára rẹ títí láti kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. O ti gbìyànjú láti kúrò nínú àwọn ìṣòro tí ò ń kojú, nínú àìsàn. O ò lè dá ṣe. Lónìí o súnmọ́ Ọlọ́run, o gbàdúrà sí, o sì rí pé gbé mi dìde nínú, o dárúkọ nǹkan náà pé gbé mi dìde lónìí. Bí ó tilẹ̀ hùn kí ìṣòro náà kí ó le tó, ìrètí wà nínú Jésù. Àrí pé arákùnrin ti wà nínú wàhálà yìí, nínú àìsàn yìí fún ọdún 18, ṣùgbọ́n Ọlọ́run gbé ìrètí rẹ̀ dìde. Ọlọ́run yóò gbé ìrètí rẹ̀ dìde lónìí. Gbogbo ohun tí ò ń retí lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run yóò ṣe fún ọ. Ọkùnrin ti ṣe ìrètí tipẹ́ fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n Jésù ṣe ìyanu rẹ̀ fún. Jésù kò gbé sínú omi. Dípò bẹ́ẹ̀, Jésù sọ ọ̀rọ̀ mẹ́ta sínú ayé rẹ̀ sì yí padà. Mi ò mọ ohun tí ó jẹ́ àkéte ẹnu ayé rẹ̀ lónìí. Ọlọ́run yóò gbé dìde, yóò gbé ọ dìde, yóò sì mú ọ tẹ̀síwájú. Dìde, ọ̀rọ̀ kìíní nínú ọ̀rọ̀ mẹ́ta tí Jésù Kristi sọ. Kí ni ìtumọ̀ dìde? Ìyẹn ni pé má dúró síbi tí o wà, má gbìyànjú, dìde. Ìyẹn ni pé gbéra, má fọkàn balẹ̀ nínú àìsàn tó wà, nínú ẹ̀ṣẹ̀ tó wà. Gbé àkéte rẹ. Ìyẹn ni pé ẹ̀ṣẹ̀ rẹ, wàhálà rẹ, ìṣòro rẹ, gbé rìn, máa rìn. Ìyẹn ni pé wà láyé
tẹ̀síwájú pẹ̀lú Ọlọ́run, rìn pẹ̀lú Ọlọ́run. Mo gbàdúrà lónìí pé Ọlọ́run yóò gbé wa dìde nínú ìṣòro ayé wa, yóò sì dì wá mú, yóò gbọ́ àdúrà wa. A ó máa gbàdúrà sí Ọlọ́run lónìí. Ọwọ́ agbára Ọlọ́run yóò sì ṣe ìyanu. Agbára Ọlọ́run yóò gbé wa dìde nínú ìṣòro ayé wa, yóò sì wà pẹ̀lú wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká dókè lọ́hùn náà, a tún máa pàdé. Tálẹ̀tálẹ̀ kì í pọ́n tálẹ̀ lójú ọba mi ṣe o, Ọlọ́run mi o, mọ́mọ́ jẹ́ ń jìyà o. Tálẹ̀tálẹ̀ kì í pọ́n tálẹ̀ lójú ọba mi ṣe o, Ọlọ́run mi o, mọ́mọ́ jẹ́ ń jìyà o. Ọ̀pá arọ́ kì í bá arọ́ kú. Mọ́mọ́ jẹ́ ń jìyà dalẹ̀ o. Bàbá o, má jẹ́ kí ìyà jẹ mí, má jẹ́ ìyà jẹ mọ́, mò ń jẹ̀bẹ̀ o. Ìyá Mọ̀yẹmí o, ìyá Mọ̀yẹmí. Ìyá mọ̀tọ́ sí mi ò bá mi. Ìgbì ó dá mi sáyé, ó mà bá mi ṣàdéhùn ìyá sáyé mi o. Oní bí n bá ti mọ̀ ọ́ lọ́lọ́run mi mọ̀ ni mọ̀ yà láàyè mi ni o. Àdàṣọ́gbọ́nṣọ́gbọ́n ẹ̀ máa rẹ̀rẹ̀ ọkọ jẹ́. Àdájì ìyàkọ̀ bí ẹni tí ó bá kọ̀ gbé lérí. Ṣé máa jìyà yìí dalẹ̀ mi ni? Bàbá o, ṣé máa jìyà yìí dalẹ̀ mi ni? Èèmọ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. Tálẹ̀tálẹ̀ kì í pọ́n tálẹ̀ lójú ọba mi ṣe o, Ọlọ́run mi o, mọ́mọ́ jẹ́ ń jìyà o. Tálẹ̀tálẹ̀ kì í pọ́n tálẹ̀ lójú ọba mi ṣe o, Ọlọ́run mi o, mọ́mọ́ jẹ́ ń jìyà o. Ọ̀pá arọ́ kì í bá arọ́ kú. Mọ́mọ́ jẹ́ ń jìyà dalẹ̀ o. Alágbàwí ẹ̀dá. Bàbá o, má jẹ́ kí ìyà jẹ mí, má jẹ́ ìyà jẹ mọ́, mò ń bẹ̀bẹ̀ o. Ọ̀tá ayé gbọ́dọ̀ yọ̀ mí ò gbọ́ bà mí. Odò á gbé mi lọ́mọ kọjá orúnkún mi. Òjò mọ̀ ti rọ̀, aráyé ti kẹ́yẹlé pọ̀ má dìyẹ o. Òjò mọ̀ ti rọ̀, àlàpà ti dẹni yẹ̀yẹ́ ewúrẹ́. Ewúrẹ́ gorí àlàpà ó ń jó. Èsì o, ewúrẹ́ gorí àlàpà ó ń jó palongo bí ẹni ayé ń yẹni. Ṣé máa jìyà yìí dalẹ̀ mi ni? Alágbára, ṣé máa jìyà yìí dalẹ̀ mi ni? Èèmọ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. Tálẹ̀tálẹ̀ kì í pọ́n tálẹ̀ lójú ọba mi ṣe o, Ọlọ́run mi o, mọ́mọ́ jẹ́ ń jìyà o. Tálẹ̀tálẹ̀
pọ́ntálẹ̀ kí pọ́ntálẹ̀ lójú ọba mi ṣe o ọlọ́run mi o mọ́mọ́ jẹ́ ìjìyà o. ọ̀pá arọ́ kì í bá rọ́kọ̀ mọ́mọ́ jẹ́ ìjìyà dálẹ́ o. bàbá o má jẹ́ kí ìyà jẹ mí má jẹ́ ìyà jẹ mọ́ ọmọ bẹ̀rẹ̀. a tún kí yín káàbọ̀ sórí ètò wákàtí ìyanu Distinct Radio náà ni ẹ ti ń gbọ́ wa. Gbémi dìde olúwa, ǹjẹ́ ó ṣì wà ní odò adágún ò ń retí ìyanu ọlọ́run, ó kàn ṣáà ń retí ṣá. ọ̀pọ̀ ló wà ní odò adágún tí wọ́n ń retí ìyanu ọlọ́run gẹ́gẹ́ bí arákùnrin nì. Odò adágún tí à ń sọ̀rọ̀ rẹ̀, odò Bẹ́stídà ní ìlú Jerusalem. A pè odò yìí ní odò àánú. Bó ṣe jẹ́ odò àánú tó, síbẹ̀ ọ̀pọ̀ kò rí àánú gbà. Wọ́n ń retí àánú. Bí wọn náà ṣe ń retí àánú lónìí, o ní láti kúrò ní odò Bẹ́stínì kí o wo Jésù Kristi kí o sì gba àánú tó kún. Ọ̀pọ̀ ló wà ní odò Bẹ́stídà lónìí tí wọ́n ń retí àánú. Ẹlòmíràn lọ sí ilé Ọlọ́run tí ó dára, síbẹ̀ wọn ò rí àánú gbà. Ẹlòmíràn yí ìlú padà, wọ́n lọ sí ìlú òyìnbó, wọ́n lọ sí ìlú ọba, síbẹ̀ wọn ò rí àánú gbà. Ẹlòmíràn ń ṣe iṣẹ́ ńlá, síbẹ̀ bó ṣe ń ṣe iṣẹ́ ńlá kò rí àánú gbà. Ẹlòmíràn ń lo ilé ìwòsàn tí ó dára jù, síbẹ̀ wọn ò rí àánú gbà fún àìsàn tí ó ń ṣe wọ́n, torí pé wọn ò wo Jésù, wọn ò sì ké pe Jésù kí ó gbé wọn dìde. Lónìí a ó máa gbàdúrà. Tó bá sì wà létí odò Bẹ́stídà, o ní láti kúrò ní etí odò Bẹ́stídà kí o dìde, kí o gbé àkéte rẹ, kí o sì máa rìn. Torí pé Jésù ti ṣe. Ohun tó kù fún ọ ni láti gbé ìgbésẹ̀. Níbi ẹgbẹ̀rún ọdún méjì ó lé díẹ̀ ni Jésù ló ti ṣe ètò ìwòsàn, ló ti ṣe ètò dídìde kúrò nínú wàhálà wa, ló ti ṣe ètò gbígbà wàhálà. Gẹ́gẹ́ bí ìwé Luke orí 4 ẹsẹ̀ 18 ṣe kà. A lè rí kà nínú ìwé Àìsáyà kan náà, ìwé Àìsáyà orí 61 ẹsẹ̀ 1. Ẹ̀mí Olúwa Ọlọ́run ń bẹ lára mi, torí Olúwa ti fi àmì òróró yàn mí láti máa wàásù ìrere fún àwọn òtòṣì. Ó ti rán mi láti ṣe àwòtán àwọn oníròbànújẹ́ ọkàn, láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìṣísílẹ̀ túbú fún àwọn òǹdè. Jésù Kristi ó ti ṣe é fún wa ní ẹgbẹ̀rún ọdún ó lé méjì sẹ́yìn. Torí náà ohun tó kù fún wa ni láti gbé ìgbésẹ̀. Ẹsẹ̀ tí Bíbélì tí a kà ní láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ tó lè jẹ́ kó jẹ́ ìròbìnújẹ́ rẹ lénìí, Ọlọ́run yóò mú kúrò. Láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, inú ìgbèkùn tí ó wà, Ọlọ́run yóò gbé ọ dìde. Àti ìṣísílẹ̀ túbú fún àwọn òǹdè, ìṣísílẹ̀ túbú fún àwọn òǹdè, Ọlọ́run yóò gbé ẹ kúrò nínú ìdè ní orúkọ Jésù. Torí náà lónìí a ó máa gba àdúrà gẹ́gẹ́ bí a ó ṣe máa ṣe. Mo yẹ sọ fún wa ní ìjẹjọ, àwọn kókó àdúrà wa tí a ní fún wa lónìí ó ń lọ bí 10. Ẹ jẹ́ kí a máa pa wọ́n mọ́ sí ọkàn wa, àbí ká máa kà wọ́n sílẹ̀. A máa gba àdúrà yìí ní ojoojúmọ́ títí di ọjọ́ 8 tí a ó tún máa pàdé. Ẹ jẹ́ ká máa kọ wọ́n sílẹ̀ àbí ká pa wọ́n mọ́ sí ọkàn wa. A lè máa mú ọ̀kan lójúmọ́ láti máa fi gbàdúrà, a lè mú 2, a lè gba gbogbo rẹ̀ ní àpapọ̀. Kókó rẹ̀ ni pé kí Ọlọ́run gbé wa dìde, kó gbé wa kúrò ní omi adágún wa, ká lè dìde, ká lè gbé àkéte wa, ká sì lè máa tọ̀ Jésù lẹ́yìn, ká bọ́ nínú àjàgà wa, ká bọ́ nínú wàhálà, ká bọ́ nínú ẹ̀ṣẹ̀, ká bọ́ nínú ìdánwò àti ohunkóhun tí ó ń kojú wa, àìsàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ayọ̀ ni yóò jẹ́ tiwa, ọ̀gá ògo yóò ṣe ìyanu nínú ayé wa. Torí náà jẹ́ ká bẹ̀rẹ̀. Kókó àdúrà àkọ́kọ́ tá ó gbà sí Ọlọ́run. Ọ̀pọ̀ ló wà ní ilẹ̀ àánú, bí ọkùnrin yìí tí ó wà ní odò Bẹ́stídà tí wọn kò rí àánú gbà.
a wá gbàdúrà pé bàbá má ṣe tèmi bẹ́ẹ̀ o, jẹ́ kí n rí àánú gbà, gbé mi dìde kíákíá. Bàbá ṣàánú fún mi, gbé mi dìde kíákíá, má jẹ́ kí n pẹ́ létí odò, má jẹ́ kí n pẹ́ létí odò. Àdúrà mìíràn, kókó àdúrà mìíràn tí a ó tún máa gbà sí Ọlọ́run ni pé a ò lè dá ṣe. A ó sọ fún Ọlọ́run, n kò ní okun, n kò ní agbára, bẹ́ẹ̀ ni n kò lè dìde, ṣùgbọ́n ẹ̀yin ní agbára, ẹ ní okun, ẹ ní ìyanu, ẹ wá fi ọwọ́ fà mí dìde nínú ìṣòro mi. Ẹ fà mí dìde nínú ìṣòro mi, torí n kò lè agbára, n kò ní okun. Àdúrà tí a ó tún máa gbà sí Ọlọ́run, a máa sọ fún Ọlọ́run pé gbé mi dìde Olúwa, ìwọ tí o fi àánú gbé ọkùnrin abirùn dìde ní etí odò Bẹ́stídà ní Jerusalem, fi àánú gbé mi dìde lónìí nínú ìṣòro. Dárúkọ ìṣòro náà, bí ó bá sì jẹ́ ìṣòro bóyá ẹ̀ṣẹ̀ ni, ó dárúkọ rẹ̀ pé gbé mi dìde Olúwa, ìwọ tí o fi àánú gbé ọkùnrin abirùn dìde ní etí odò Bẹ́stídà ní Jerusalem, fi àánú gbé èmi náà dìde lónìí nínú àìsàn tí àìsàn ni, ìṣòro ni, ó wá dárúkọ rẹ̀. Àdúrà mìíràn tí a ó tún gbà, kókó àdúrà mìíràn ó tún lọ báyìí. A ó sọ fún Ọlọ́run, bí o ṣe rí ọkùnrin abirùn ní ìdùbúlẹ̀ ní odò Bẹ́stídà láàrin ọ̀pọ̀ aláìsàn, wá rí èmi náà lónìí nínú ìṣòro mi, kí o sì fà mí jáde. Bí o ṣe rí ọkùnrin abirùn nì láàrin ọ̀pọ̀ àwọn tó ń retí ìyanu tán wà nínú àìsàn, wá rí èmi náà láàrin ọ̀pọ̀ èèyàn lénìí, kí o sì ṣe ìyanu mi fún mi. Jẹ́ ká máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Àdúrà mìíràn tí a ó tún gbà ni pé ìwọ Ọlọ́run, mò ń retí fún àánú rẹ, mi ò fẹ́ kó pẹ́, mi ò fẹ́ kó dàbí ọkùnrin nì tó lo ọdún 38 nínú àìsàn. Mo fẹ́ kí o ṣe kíákíá, kí o gbé mi dìde, kí o sì yà mí lẹ́nu. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, gbà á bẹ́ẹ̀ sí Ọlọ́run, yóò sì ṣe ìyanu. Àdúrà mìíràn, wàá sọ fún Ọlọ́run, torí pé ara ẹnu la fi ń pe má jẹ. Nǹkan tí o bá fẹ́ òun láti fẹnu rẹ pé. Ìdí tí Jésù ṣe bi arákùnrin pé ǹjẹ́ o fẹ́ kí a mú ẹ lára dá, ìwọ náà yóò máa sọ fún Ọlọ́run báyìí pé ó fẹnu rẹ sọ, mo fẹ́ kí o mú mi lára dá. Bí ẹ ṣe mú ọkùnrin náà lára dá, ẹ wá mú mi lára dá. Mú mi lára dá nínú àìsàn mi, ẹ mú mi lára dá nínú wàhálà mi, ẹ mú mi lára dá nínú ìṣòro mi, ẹ mú mi lára dá nínú ẹ̀ṣẹ̀ mi. Ó máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Àdúrà mìíràn tí ó tún máa gbà sí Ọlọ́run, ó sọ fún Ọlọ́run pé agbára nì èyí tí ẹ lò, tí ẹ fi gbé ọkùnrin nì dìde, tí ẹ fi ṣe ìyanu nínú ayé rẹ̀, tí ẹ fi wò ó sàn, agbára náà ẹ wá lò nínú ayé mi láti fi wò mí sàn nínú gbogbo ìṣòro mi, nínú gbogbo àìsàn mi, nínú gbogbo ẹ̀ṣẹ̀ mi, ohunkóhun tó ń kó jẹ́. Ó máa sọ fún Ọlọ́run pé agbára agbani tó lò láti fi gbé ọkùnrin aláìsàn nì dìde, kí ó lò láti fi gbé ọ dìde, yóò sì máa ṣe bẹ́ẹ̀, yóò ṣe bẹ́ẹ̀ fún ọ, yóò ṣe ju bí o ṣe retí lọ. Ẹ jẹ́ kí a máa gbà, ká sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ pẹ̀lú ìgbàgbọ́, ká máa wojú rẹ̀ láì ṣe iyèméjì. Ó dá mi lójú pé yóò ṣe é. Àdúrà mi náà tí ó máa tún gbà òun ni pé ayọ̀ ọkàn mi, kí ayé kí ó má fi dá mi lóró. Ó sọ fún Ọlọ́run ohun tó jẹ́ ayọ̀ ọkàn rẹ, ohun tó dára tó ń wò, tó wọ̀n ọkàn rẹ tí Ọlọ́run ti ṣe fún ọ, kí ayé kí ó má fi dá ọ lóró, kí ayé kó má dá ọ gúnlẹ̀ sí ojú kan náà gẹ́gẹ́ bí arákùnrin yìí, kí ayé kó má ṣe dá ọ gúnlẹ̀. Ayọ̀ ọkàn rẹ, ohun tó wọ̀n, tó ń wò tí Ọlọ́run ti ṣe fún ọ, kí ayé kó má fi dá ọ gúnlẹ̀. Àdúrà mìíràn tá a tún máa gbà sí Ọlọ́run, a ó sọ fún Ọlọ́run, ìwọ Ọlọ́run, ní orúkọ Jésù, gbé mi lọ́wọ́ sókè, gbé mi lọ́wọ́ sókè. Tí wọ́n bá ń rí mi, kí wọ́n máa rí ògo rẹ nínú ayé mi. Ó sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Wọ́n ṣe ń rí ògo
oòrùn àti ògo òṣùpá kí wọ́n máa rí ògo rẹ. Sọ fún Ọlọ́run kó gbé ọ lọ́wọ́ sókè, kó gbé ọ dìde. Tí wọ́n bá ti ń rí ẹ, gbogbo ẹni tó bá ti ń rí ẹ, wọ́n ṣe ń rí ògo oòrùn, wọ́n ṣe ń rí ògo ìràwọ̀ tí kò ṣeé pamọ́, kan máa rí ògo Ọlọ́run nínú ayé rẹ̀. Ó tún sọ fún Ọlọ́run pé láàárín ọ̀pọ̀ ènìyàn fi àánú gbé mi jáde. Sọ fún Ọlọ́run pé láàárín ọ̀pọ̀ ènìyàn fi àánú gbé mi jáde. Àwọn aláìsàn tó wà ní etí odò Bẹ́sẹ́dà wọ́n pọ̀, ṣùgbọ́n ó fi àánú ó fi mú arákùnrin nì jáde. Àánú tó lò lọ́jọ́ náà, wàá fi àánú wàá fi gbé mi jáde, torí àánú Ọlọ́run òun ló ṣe pàtàkì. Béèrè fún àánú Ọlọ́run tí yóò fi rí ọ nínú ibi tí o wà tí o lè dìde, kí ó fi àánú gbé ọ dìde. Sọ fún Ọlọ́run lórúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Sọ fún Ọlọ́run pé Bàbá, ṣe ìdájọ́ gbogbo àkéte ayé mi, gbogbo àkéte tó wà nínú ayé rẹ tó dè ọ́ mọ́lẹ̀ tí ò jẹ́ ó dìde, kí Ọlọ́run kó ṣe ìdájọ́ wọn. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa gbà fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Gbogbo ohun tó dè ẹ́ mọ́lẹ̀ tí kò jẹ́ kí o rí ògo rẹ̀, kí Ọlọ́run kó máa mú wọn kúrò. Ó tún gba àdúrà yìí, ó pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Mò ń retí ògo yín, mò ń retí kí ẹ gbé mi dìde, mò ń retí ayọ̀ yín. Ó ti pẹ́ tí mo ti wà lórí ìṣòro yìí. Dárúkọ ìṣòro náà gẹ́gẹ́ bí ọkùnrin abirùn tó ti wà lórí ìṣòro rẹ̀ fún ọdún 38. Mò ń retí yín, ẹ gbé mi dìde kánkán. Sọ fún Ọlọ́run kí ó gbé ẹ dìde kánkán. Sọ fún Ọlọ́run pé òun retí rẹ̀, yóò ṣe fún ọ, yóò gbọ́ àdúrà rẹ. Bákan náà, ẹ jẹ́ kí a máa gbàdúrà sí Ọlọ́run pé bí ọdún yìí ṣe ń lọ sópin, kí ẹ̀mí wa kó má ṣe lọ sópin. K'Ọlọ́run kó dáàbò rẹ̀ bò wá, àtaya, àtọkọ, àti ọmọ, àti gbogbo ẹbí rẹ̀, èyí tó wà lọ́nà jíjìn, èyí tó wà nítòsí, kí ààbò Ọlọ́run kó dájú lójú wọn. Máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, máa gbàdúrà bẹ́ẹ̀. Àwọn kókó àdúrà tí a ó máa gbà láti ìsìn títí di ọjọ́ mẹ́jọ tí a ó tún máa pàdé nìyẹn. Ẹ jẹ́ ká máa gbà, ẹ ká máa sọ fún Ọlọ́run kó gbé wa dìde. Ìwọ ló mọ ìṣòro rẹ, Ọlọ́run ò fẹ́ mọ orúkọ ìṣòro rẹ, Ọlọ́run kò fẹ́ mọ àsìkò tó ti wà nínú ìṣòro. Ṣùgbọ́n nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe ni pé Ọlọ́run fẹ́ gbé ọ dìde. Mo ní láti la ẹnu rẹ, láti gba àdúrà, mo ní láti gbé ìgbésẹ̀ láti rí pé Ọlọ́run ṣe. Tí a bá béèrè, Ọlọ́run yóò ṣe. Lẹ́yìn eléyìí, ẹ jẹ́ ká gba àdúrà fún ìlú tí à ń gbé àbí orílẹ̀-èdè tí a wà, pé kí wàhálà kí ó má ṣe ṣẹlẹ̀. Àwọn alákòóso wa, kí Ọlọ́run kó wà pẹ̀lú wọn, kó máa bá wọn ṣàkóso. Ọgbọ́n àti òye tí wọ́n máa fi darí wa, kí Ọlọ́run kó gbé fún wọn. Máa gbàdúrà bẹ́ẹ̀ sí Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ fún wọn pé kí Ọlọ́run kó gbé wọn dìde nínú ìdarí orílẹ̀-èdè, tó tọ́ wọn sọ́nà. Máa ká àdúrà rẹ nílẹ̀, máa sọ fún Ọlọ́run pé gbé mi dìde Olúwa, gbé mi dìde Olúwa, gbé mi dìde Olúwa, gbé mi dìde Olúwa. Gbé mi sókè, gbé mi dìde, fà mí lọ́wọ́ sókè, kí n ga ju ayé lọ. Ògo ayé mi jẹ́ kó yọ jáde, fà mí lọ́wọ́ sókè, má mà jẹ́ kó pẹ́. Gbé mi sókè, gbé mi dìde, fà mí lọ́wọ́ sókè, kí n ga ju ayé lọ. Ògo ayé mi jẹ́ kó yọ jáde, fà mí lọ́wọ́ sókè, má mà jẹ́ kó pẹ́. Olúwa, mo fi àwọn ènìyàn rẹ lé ọ lọ́wọ́. Bàbá, ẹ gbé wọn dìde ní ipò tí oníkálukú wà ní àkókò yìí. Ẹ̀yin ọba tó mọ inú tó mọ̀ ta, ẹ ti mọ mo fẹ́ ẹnìkọ̀ọ̀kan tí wọ́n ń gbọ́ yín báyìí. Bàbá, ẹ wá gbé ẹnìkọ̀ọ̀kan dìde nínú ìṣòro tí wọ́n wà. Ní orúkọ Jésù, ẹ gbé wọn dìde. Tí a bá rí ẹnikẹ́ni tí ó ń gbá wọn ní wákàtí ọ̀wọ̀ yìí tó wà nípò àìsàn, ẹ̀yin tí ẹ gbé arákùnrin yẹn dìde láti odò Bẹ́sídà, ní orúkọ Jésù, ẹ wá gbé wọn dìde. Láàárín ọ̀pọ̀ ènìyàn tó wà nínú ipò àìsàn tí wọ́n ń retí ìyanu, òun lẹ gbé arákùnrin dìde. Àwọn tó ń gbọ́ yín wákàtí wọ̀nyí, wọ́n fi ọkàn tọ́ yín, wọ́n sì ń retí yín fún ìyanu. Ẹ gbé wọn dìde ní orúkọ Jésù, ẹ gbé wọn dìde. Àwọn kókó àdúrà tí a ti gbà yín, nígbà tí wọ́n máa gbà sí yín, ní orúkọ Jésù, ẹ gbọ́ àdúrà wọn,
ẹ gbọ́ àdúrà wọn torí pé ẹ sọ pé wákàtí ìyanu nìyí, ẹ wá ṣe ìyanu nínú ayé wọn, ẹ ṣe ìyanu nínú ayé wọn. Bàbá a fẹ́ máa gbọ́ testimony tó dára wípé ẹ ń lo àkókò yìí láti ṣe ìyanu. Bàbá ẹ ṣe bẹ́ẹ̀, alágbára ẹ ṣe bẹ́ẹ̀, ẹ yẹ ẹnìkankan lẹ́nu, ẹ gbọ́ àdúrà wa, ẹ ti tó sí ìdáhùn ìbéèrè wa. Àdúpẹ́ pé ẹ ti gbọ́, àdúpẹ́ pé ẹ ti ṣe, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín àti àmín. Lẹ́ẹ̀kan sí, a ó tún máa rán wa létí ètò wákàtí ìyanu máa ń wáyé ní gbogbo ọjọ́ sátidé ní aago 10 Central Time, aago 11 Eastern Time. Oríṣiríṣi ọ̀nà tí a fi lè gbọ́ òní àti máa ń sọ fún wa. Bákan náà ni a fẹ́ rán wa létí pé àtúntẹ̀ ètò wákàtí ìyanu máa ń wáyé ní gbogbo ọjọ́ Sunday, aago 9 lálẹ́ ọjọ́ Sunday Central Time ní aago 10 Eastern Time. Tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀, bóyá ẹ ní ìmọ̀ràn àbí ẹ ní kókó àdúrà tí a fẹ́ kí a gbàdúrà lé lórí, nọ́mbà tí ẹ ó pè ní eléyìí 203-997-9368. lẹ́ẹ̀kan sí 203-997-9368. ẹ lè kọ̀wé sí wa pẹ̀lú nọ́mbà yẹn. Ẹ sì lè kọ̀wé sí Gmail wa wakatiyanu@gmail.com, wakatiyanu@gmail.com. Wákàtí àti ìyanu a ó kọ papọ̀, àì kan ló wà láàrin yẹn, wakatiyanu@gmail.com. tí ẹ bá ti kọ̀wé sí wa, a ó dá èsì padà sí yín. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò ti ọjọ́ tòní. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó bá wa rìn, ó sì ti gbọ́ àdúrà wa. Bákan náà ni adúpẹ́ lọ́wọ́ olóòtú ètò Alhaji KC Badru àti gbogbo àwọn amójú ẹ̀rọ. Ọlọ́run yóò máa fún yín ṣe o. Títí di ọjọ́ mẹ́jọ tí a ó tún máa pàdé, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò wà ní orí wa. Ọlọ́run aláàánú yóò máa bá wa gbé, yóò sì dì wá mú ní orúkọ Jésù. Àmín àmín. Kí lorúkọ rẹ? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Kí lorúkọ Ọlọ́run? Kí lorúkọ Jésù? Kí lorúkọ rẹ? Ọlọ́run Mósè o. Ogo, go, go. Ogo, go, go. Ogo, go, go. Ogo, go, go. Ogo fún Ọlọ́run Mósè. Ogo fún Orímọládé. Ogo fún Ọlọ́run Mósè. Ogo fún Orímọládé.